Ẹ kú dédé àsìkò yìí o, gbogbo ibi tẹ́ ti ń gbọ́ mi lé lóko tàbí lẹ́yìn òde, jẹ́ kí a gbàdúrà. Bàbá Ọlọ́run ayérayé, a gbé yín ga fún oore ọ̀fẹ́ àti ojú rere ńláńlá tí a fi rí ọjọ́ bọ̀ àkọ́kọ́ nínú oṣù kejìlá. Ògo ìyìn àti ọlá ni forúkọ yín. Ọ̀pọ̀ omi ń sàn kọjá abẹ́ afárá, ṣùgbọ́n àánú yín dá wa sí. Àánú yín pa wá mọ́ o. Ó mú wa wà láàyè, ó mú wa wà láàyè, ó mú wa wà láàyè tí ó dára. Ìyìn àti ọlá ni forúkọ mímọ́ yín o. Ọ̀rọ̀ tí a gbéyẹ̀wò lónìí kó ṣe ayé àti ọkàn wa ní rere, kó má ṣe lòdì sí wa ní ọjọ́ ìdájọ́. Torí tí a gbàdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa, àmín àmín orúkọ Jésù. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè kọ. Èní ọjọ́bọ̀ ọjọ́ 5 oṣù kejìlá. Àkòrí tí a ó gbéyẹ̀wò sọ pé èrèdí ẹnu rẹ, èrèdí ẹnu rẹ, èrèdí ẹnu rẹ. A mú àkọ́sórí wa nínú ìwé orin Dáfídì orí ìkarùndínláàádọ́fà ẹsẹ̀ ìkọkànléníogún. Ẹnu mi yóò máa sọ̀rọ̀ ìyìn Olúwa, kí gbogbo ènìyàn kí ó sì máa fi ìbùkún fún orúkọ rẹ̀ mímọ́ láé àti láéláé. Nígbà tí a mú bíbélì kíkà wa nínú ìwé Máàkù orí ìkeje ẹsẹ̀ ìkọkànléníọgbọ̀n títí dé ẹsẹ̀ ìkẹtàdínlógójì. Ìwé Máàkù orí ìkeje ẹsẹ̀ ìkọkànléníọgbọ̀n títí dé ẹsẹ̀ ìkẹtàdínlógójì. Ó sì tún lọ kúrò ní agbègbè Tírè òun Sídónì. Ó wá sí òkun Gálílì láàrin agbede méjì Dẹkapólì. Wọ́n sì mú ènìyàn kan wá sọ́dọ̀ rẹ̀ tí etí rẹ̀ di, tí ó sì ń kólòlò. Wọ́n sì bẹ̀ pé kí ó gbé ọwọ́ rẹ̀ lé. Ó sì mú un kúrò láàrin ìjọ ènìyàn lọ sí apá kan. Ó sì tẹ ìka rẹ̀ bọ̀ ọ́ ní etí. Nígbà tí ó tutọ́, ó sì fi ọwọ́ tọ́ ọ ní ahọ́n. Ó sì gbé ojú rẹ̀ sókè wo ọ̀run. Ó kẹ́dùn, ó sì wí fún un pé, Éfátà, èyí ni ìwọ̀sí. Lójú kan náà, etí rẹ̀ sì ṣí o, okùn ahọ́n rẹ̀ sì tú. Ó sì ń sọ̀rọ̀ kétékété. Ó sì pàṣẹ fún wọn pé kí wọn kí ó má ṣe sọ fún ẹnikẹ́ni o. Ṣùgbọ́n bí ó ti pàṣẹ fún wọn tó, bẹ́ẹ̀ ni wọ́n sì ń kó kìkì rẹ̀ tó. Ẹnu yà wọ́n gidigidi rékọjá. Wọ́n wí pé ó ṣe ohun gbogbo dáradára. Ó mú adití gbọ́ràn, ó sì mú kí odi kí ó fọhùn. Wàyí tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ láti gbé ohun tí olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè ní fún wa ní èní ọjọ́bọ̀. Èrèdí tó ṣe pàtàkì jù ni Ọlọ́run fi dá ẹnu rẹ láti máa fi kọ orin ìyìn àti láti fi ìhó ayọ̀ sí. Ìdí tí ó fi sọ nínú ìwé orin Dáfídì orí ìkejì-dín-ní-ọgọ́rùn-ún ẹsẹ̀ ìkẹrin, ẹ ó ìhó ayọ̀ sí Olúwa gbogbo ayé, ẹ ó ẹyọ̀ kí ẹ sì máa kọrin ìyìn. Nínú ẹsẹ̀ bíbélì òkè yìí o, Ọlọ́run pàṣẹ fún gbogbo ayé, kì í ṣe àwọn ènìyàn díẹ̀ o, láti hó sí òun. Ní ọ̀nà mìíràn, ó sọ fún òkun kí ó hó ìyìn rẹ̀, kí àwọn igi kí wọ́n pàtẹ́wọ́ fún, kí àwọn ẹyẹ sì kọrin. Bákan náà, ní ìwọ̀n ìgbà tí o wà láyé ní orí ilẹ̀ ayé, ohùn rẹ kò gbọ́dọ̀ sọnù o nínú àwọn akọrin àgbáyé yìí. Orin Dáfídì orí ìkọkàndínlọ́gọ́fà ẹsẹ̀ ìkẹrìnléníogóje. Ní ìgbà méje ní ọjọ́ ni èmi yóò yìn ọ́ nítorí òdodo ìdájọ́ rẹ. Ọlọ́run ń dá ẹnu rẹ láti kọ orin ìyìn àti láti hó sí. Ó lè má lè ní ohùn dúdùn o tó ń kọrin bíi ti àwọn akọrin ìjọ rẹ, ṣùgbọ́n Ọlọ́run mọ̀ pé gbogbo ènìyàn ó lè hó tí o kò bá tilẹ̀ ní ohùn dúdùn. Ó lè hó. Ìdí tí ó fi sọ nínú ìwé orin Dáfídì orí ìkejì-dín-ní-ọgọ́rùn-ún ẹsẹ̀ ìkẹrin wípé kí a ó ìhó ayọ̀ sí òun nìyẹn o. Ìtàn kan wà nínú Mátíù orí ìkejìlá ẹsẹ̀ ìkejìléníogún tí ó sọ bí ẹnu ṣe pàtàkì sí Ọlọ́run. A mú ọkùnrin kan wá sọ́dọ̀ Jésù Kristi. Bíbélì wípé afọ́jú àti odi ni ọkùnrin náà. Jésù wo ọkùnrin náà sàn, ó sì bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀, ó sì ríran. Ó dùn láti ṣe àkíyèsí bí Bíbélì ṣe ìṣẹ̀lẹ̀ ìyanu náà. Afọ́jú ó sì ya odi, ṣùgbọ́n nígbà náà ni Bíbélì wípé ó sọ̀rọ̀ o, ó sì ríran. Eléyìí fi hàn pé Jésù ń wo ẹnu ọkùnrin náà ṣáájú ojú rẹ̀. Tí o kò bá tí bẹ̀rẹ̀ láti máa hó àti láti máa kọrin sí Olúwa,
bẹ̀rẹ̀ láti òní lọ nígbà tí o bá wà ní balùwẹ̀ rẹ kọrin ìyìn sí Olúwa. Nígbà tí o bá ń rìn lórí títì jẹ́ kí orin rẹ kí ó wà lẹ́nu rẹ̀, orin ìyìn rẹ̀. Nígbà tí o bá wà ní ilé ìjọsìn tí a sì ní kí o ké hallelujah, pariwo pẹ̀lú ohùn òkè. Ọlọ́run máa ń fẹ́ràn ìyìn. Nígbà tí o bá bẹ̀rẹ̀ sí ní hó tí o sì ń kọrin sí i, yóò yọ́nú sí ọ o, yóò sì súnmọ́ ọ̀dọ̀ rẹ. Bíbélì sọ nínú ìwé orin Dáfídì orí 22 ẹsẹ̀ 3, ṣùgbọ́n mímọ́ ni ìwọ o, ẹni tí ó tẹ́ ìyìn Ísírẹ́lì dó. Nígbà tí o bá la ẹnu rẹ láti yin Ọlọ́run ní gbogbo ìgbà, yóò súnmọ́ ọ, yóò sì máa bá ọ gbé. Lẹ́yìn èyí, wàá gbádùn ọ̀pọ̀lọpọ̀ ìyọ́nú àti iṣẹ́ ìyanu rẹ̀ títí láéláé. Ìwé orin Dáfídì orí 16 ẹsẹ̀ 11. Wàá sì ní ìrírí àlàáfíà rẹ̀ ní gbogbo ìgbà láì wo ohun tí ó ṣẹlẹ̀ ní àyíká rẹ. Olùfẹ́, má ṣe dẹ́kun láti fi ẹnu rẹ yin Ọlọ́run. Kókó ìṣe: kọ orin tí ó bá wù ọ́ láti fi yin ọ̀gá ògo jùlọ. Ẹ jẹ́ á sọ pé bàbá mi, Olúwa fún mi ní agbára ìyìn, fún mi ní ẹ̀mí ìyìn láti mọ oore àti láti máa yìn ọ́ ní gbogbo ìgbà, ní ìṣẹ́jú àti ní gbogbo àkókò. Ọlọ́run yóò yọ̀ǹda fún wa ní orúkọ Jésù. Olúbùkọ́lá Ayápé ní orúkọ mi. Ẹ máa bá mi like, ẹ máa share, ẹ máa comment nípa nǹkan àwọn ènìyàn kí wọ́n lè jẹ àǹfààní ọ̀run ṣíṣí Yorùbá. Ó dàbọ̀.